àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọn á péjọ abákúlà dèrè èèyàn sunwọ̀n láàyè. Wọn á tún máa pé ìbáṣepá péjọ ṣètọ́jú aláìsàn bá a ṣe péjọ ṣòkó aláìsí. Ó ṣeé ṣe káláìsàn mọ́ kánjú rọ̀rùn alákejì o. Èé ṣe wá àwọn ọmọ ẹ̀dá Ádámọ̀ tó jẹ́ pé a kì í mọyì ara wa níwọ̀nba àgbà tá a bá wà lókè èèpẹ̀, tó jẹ́ pé ọjọ́ tá a bá tó ṣílẹ̀wọ̀ tá a faṣọ bora lọ́mọ adarí hurun tó ń mọyì ẹni. Ṣé kò máa ṣe yín léèmọ̀ wípé àti rí 20,000 láti fi ṣètọ́jú bàbá lọ́sibítù a máa pẹ́, ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tí bàbá bá jásẹ̀ tán àti rówó màálù 2-3 ọwọ́ kan ni ó bọ́ sí fọ́mọ adarí hurun. Ṣé kò máa ṣe yín léèmọ̀ wípé èèyàn ó máa polówó nǹkan tí ń ṣe lórí ayélujára, àwọn ọ̀rẹ́ rẹ̀ ò ní bá gbé e lárugẹ, ṣùgbọ́n lọ́jọ́ tí onítọ̀hún bá pẹ̀sẹ̀ dà tó bá jásẹ̀ ńlẹ̀ tó bá kú tán, ẹsẹ̀kẹsẹ̀ ní gbogbo nǹkan tí ó ṣe ó wá di mímọ̀ fáráyé. Àǹfààní wo wá nírú ẹ̀ fẹ́ dà fonítọ̀hún? Ṣebí wọ́n pé ẹni tó ṣètọ́jú òkú gangan ló ṣòkú, ariwo lásán lẹni tí ń sunkún pa. Àwọn ọ̀rẹ́ rẹ, àwọn ojúlùmọ̀, àwọn tó nífẹ̀ẹ́ sí àti tó nífẹ̀ẹ́ sí ọ pátápátá, gbogbo ohun tí wọ́n bá ń ṣe ní ìsín, báwọn gbé e lárugẹ, fìfẹ́ hàn sí wọn. Bí wọ́n bá ṣe ọ́ dáríjì wọn, àwọn tí wọn náà bá ṣẹ̀ tọrọ ọ̀dáríjì. Torí ẹni tá a rí lónìí tó wà lálàáfíà, ó lè dọ̀la ká gbọ́ pé irú wọn ti papòdà o. Ronú sí i dáadáa o.